Ẹ káàárọ̀, mo kí gbogbo wa pátápátá nílé lóko lẹ́yìn odi. Mo kí gbogbo àwa ọmọ Yorùbá lápapọ̀. Mo kí gbogbo àwọn bàbá wa orí adé ọ̀run lẹ̀kẹ̀. Ilẹ̀ Yorùbá kò ní dàrú. Ilẹ̀ Yorùbá a ò ní rógun, a ò ní rí fìtínà. Gbọ́nmi sí omi òtó, Ọlọ́run ọba á fi ìṣọ́ rẹ̀ á fi ṣọ́ wa, a ò ní rí jẹ́sìn. Ilẹ̀ Yorùbá ò ní dẹrú. Mo kí gbogbo wa. Ọwọ́ yọ̀mọ̀ yá, a ó máa rí bá ti ṣe, a ó máa rọ́nà gbígbà. Gẹ́gẹ́ bí àdéhùn tí mo ṣe fún wa wípé bí nǹkan bá ṣe ń lọ nílẹ̀ Yorùbá, bí bá ṣe ń lọ káàkiri àgbáyé, màá máa jáde wá láti wá máa fi tó wa létí. Mi ní jẹ́ kí ó fò wá ru rárá, mi ní jẹ́ kó fojú wa ru. Ìdẹ̀ni kọ́ jẹ́, mi ní fẹ́ kó jẹ́ aláìmọ̀ọ́mọ̀ fún gbogbo wa. Ìdí nìyẹn. Ṣùgbọ́n mo tọrọ àforíjì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó rẹra díẹ̀, kódà kò tí ì tán lára tán. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àdéhùn tí mo ṣe, mo fi ní pé mo gbọ́dọ̀ jáde wá kí n wá ṣe àlàyé bí nǹkan bá ṣe ń lọ. A ó rí wípé níbi ohùn mi gan, ó hàn bẹ́ẹ̀ díẹ̀ ní àwa tá a lórí ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ Master BCM TV tipẹ́tipẹ́ tá a ti ń gbọ́ ohùn mi lóríṣiríṣi, tá a ti ń wo gbogbo àwọn fọ́nrán tí mò ń ṣe jáde. A ó ṣàkíyèsí wípé ohùn yìí ó yàtọ̀ sí bó ṣe máa ń wà. Ṣùgbọ́n ọpẹ́ ni fọ́lọ́run, ara ti ń bọ́ sípò. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín wípé ẹ ń wo fọ́nrán tí mò ń ṣe jáde. Gbogbo àwọn fídíò tí mò ń ṣe jáde, mo dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ ń wò látòkè délẹ̀. A sì ń rẹ́ kọ̀kọ́ nínú rẹ̀. A dẹ̀ ń pera wa, à ń gbára wa níyànjú. Ẹ dẹ̀ má gbàgbé, ẹ máa bá wa tẹ love and like, ẹ máa bá wa comment, ẹ máa bá wa share fídíò yìí jáde. Ẹ máa bá wa repost ẹ̀ jáde kó tún lè rìn jìnnà. Ẹ máa bá wa share rẹ̀. Àfọlọ́run ọba àfibẹ̀yìn, ilé yín ọ̀nà yín kò ní bàjẹ́, ìjẹmímú yín kò ní nira. Ilẹ̀ Yorùbá ò ní dàrú o. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Kó má fi di wàhálà, kó má fi di iṣu àtayànyàn, kó má fi di wípé bó ni ilẹ̀ Yorùbá wa ń lọ, bó ló ṣe rí. Ìlú ń jẹ́ ká máa jáde. Gbogbo tójú bá ti wá ń rí, gbogbo tí ń lọ láwùjọ wa, àwọn máa gbé jáde fún wa. A ò ní jẹ́ pé ní ó bá wa lójijì. A ò ní jẹ́ kó bá wa lójijì. Tí ó bá ti wá báyàn lójijì, a ti rin ọ̀nà tọ́tọ́, a ti rin ọ̀nà tó yẹ lórí rẹ̀, tí òfin ní jẹ́ wípé ẹ̀pọ̀ ní bóró mọ́. Ilẹ̀ Yorùbá ò ní dàrú, àmì àṣẹ. Mò ń padà bọ̀. Ẹ káàbọ̀ padà sórí channel mi. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà, ẹ rí wípé ẹ̀yin tẹ́ jẹ́ followers mi, ẹ̀yin tí ẹ ń tẹ̀lé mi bọ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, mi ò kọyán yín kéré. Gbogbo ìgbà ni máa ń finú ṣàdúrà fún yín wípé ilé yín ọ̀nà yín kò ní bàjẹ́, jíjẹ mímu yín kò ní nira. Àwa tá bá wá jẹ́ titun, tó jẹ́ pé a ṣẹ̀ṣẹ̀ lórí ọ̀fẹ́ láti bá channel yìí pàdé ni. Tàbá ti lórí ọ̀fẹ́ tipẹ́ tí à ń wo àwọn fọ́nrán tí à ń ṣe jáde, ṣùgbọ́n a ò tí ì subscribe. A ò mọ bí a ó ṣe subscribe. Àwọn kan ń pè mí ipá àwọn fẹ́ subscribe sí channel mi, but àwọn ò mọ ọ̀nà táwọn lè gbé gbà, táwọn lè fi subscribe sí channel mi. Àwa láyé ra wá ń sìn. Fíìmù yìí gangan tá à ń wò yìí, ẹ jẹ́ ká wo ìsàlẹ̀ rẹ̀. Nísàlẹ̀ rẹ̀ lọ́wọ́ ọ̀tún, ẹ rí tí wọ́n kọ SUB, SCRIBE, subscribe. Àwọn àfikà tẹ̀ lórí, yóò wá paradà, yóò di subscribed, SUB SCRIBED, yóò gbèdí sẹ́yìn. Lẹ́gbẹ̀ẹ́ dín yẹn, ẹ wá rí aago kékeré kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ẹ fọwọ́ tẹ aago yẹn. Aago yẹn wá pín sí mẹ́ta, yóò wá tò wá látòkè wá sísàlẹ̀. Èyí tó wà lókè rẹ̀ tí wọ́n kùnú rẹ̀ ní dúdú tàbí funfun, tí wọ́n kọ ALL sẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ohun gangan ní kẹ́ẹ̀fì ká tẹ̀. Ìyẹn ni wípé ẹ ti gba notification wa nìyẹn. Ẹ ti darapọ̀ mọ́ iléeṣẹ́ Master BCM TV. Ní kété tí àwọn fọ́nrán wa bá ti ń jáde, táwọn fídíò ń jáde, ẹ ò ní wá kẹ́ tó máa rí. A wá sọ́dọ̀ yín ní straight. Tẹ́ bá ti wo bí notification yín lórí YouTube, tẹ́ notification yẹn, ẹ rí i pé
tẹ́ wá bẹ Master BGM TV tẹ́tẹ́ gbogbo àwọn fọ́nrán tá a ti ṣe ọjẹ́ méjì ni ọjẹ́ mẹ́ta ni ọjẹ́ ogún ni ọjọ́gbọ̀n ni gbogbo wa tó tẹ̀léra wọn gẹ́gẹ́ bá a ti ṣe wọ́n sí ẹ fi ní orí ọ̀fẹ́ láti wò ẹ ṣé gan ó yá ẹ jẹ́ ká fi kà tẹ̀ ẹ jẹ́ ká subscribe ẹ má gbàgbé ẹ jẹ́ ká tẹ notification button lẹ́yìn yẹn orí ọ̀fẹ́ kan tó wá wà ṣùgbọ́n èmi ni mi ò mọ ráyè mọ rán yín létí ní gbogbo ìgbà èmi ni mi ò ráyè mọ sọ ìdí nìyẹn pé kò kí ń ṣe ẹ̀bi ẹ̀yin tẹ̀ ń wo fọ́nrán mi ẹ̀bi èmi gangan ni lábẹ́ fídíò yìí gangan tẹ́ ẹ bá kọ́kọ́ sí fídíò mi ò gbé tébù jáde lábẹ́ fídíò yìí gangan bíi blue table báyìí wọ́n wá kọ membership sí lábẹ́ membership yẹn wọ́n kọ join sí join then tẹ́ ẹ bá tún wo abẹ́ fíìmù yìí gangan ẹ rí ibi tí wọ́n kọ like tí wọ́n kọ sign like tí wọ́n kọ like sí dislike save promote wọ́n kọ join síbẹ̀ yìí náà èyí tó bá wù yín nínú méjèèjì tàbí èyí tó bá gbé jáde lọ́dọ̀ tí ẹ fi ká tẹ̀ lórí yóò wá gbé yín lọ sí next page ẹ wá follow rẹ̀ tó bá ti wá kọ successful ìyẹn ni wípé ẹ ti darapọ̀ mọ́ membership nìyẹn ní iléeṣẹ́ Master BGM TV àwọn fọ́nrán kan wà tá a ti ṣe jáde wọ́n wà lórí channel báyìí wọ́n tó bí 500 wọ́n lé ní around 450 sí 500 níṣà tẹ̀bá wá rí àwọn fọ́nrán yìí wọ́n kọ members only sára wọn ẹ rí thumbnail ẹ̀ àwòrán rẹ̀ tẹ̀bá áfíríkà tẹ̀ kò ní ṣe ẹ̀ ní ríwò torí pé ẹ̀ tí ì di member tẹ̀bá tí wàá join member tí mo ń sọ ẹ̀ ń sìn yìí ẹ ní orí ọ̀fẹ́ láti wòrò àwọn fọ́nrán bẹ́ẹ̀ àwọn fọ́nrán yẹn pọ̀ gan ìdí nìyẹn tó ń sọ fún wa wípé ó yẹ ká join membership tàbá tí wàá join membership á lórí ọ̀fẹ́ láti wo àwọn fọ́nrán yìí yóò dẹ̀ ṣe wá lóore yóò ṣe wá láǹfààní á tún sọ fáwọn ẹlòmíín náà kí wọ́n tún subscribe kí wọ́n tẹ notification kí wọ́n join membership then lábẹ́ fídíò yìí again tàbá wa bẹ̀rẹ̀ á rí wípé á rí tí wọ́n kọ THANKS thanks ìyẹn níbi tí wọ́n kọ like dislike promote join ẹ rí bẹ́ẹ̀ náà ẹ fi ká tẹ̀ yóò wá gbé iná sí next page ẹ follow yẹn ẹ follow ẹ tó bá ti kọ successful ìyẹn ni wípé ntí Ọlọ́run fún yín láti ràn wá lọ́wọ́ ẹ ti ràn wá lọ́wọ́ nìyẹn ó ti kàn wá lára ẹ ṣé gan ilé wa ọ̀nà wa kò ní bàjẹ́ jíjẹ mímu wa kò ní nira ilé tí a fi sílẹ̀ tá a fi lọ sókè òkun táwọn wá jíjẹ mímu káàkiri lè wò ní bàjẹ́ àyè tá a wà lọ́nà kò ní bàjẹ́ àwa tá a sì wà nílẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ò ní dàrú a ó rí bá ti ṣe a ó rí ọ̀nà gbégbà àmì àṣẹmú ń padà bọ̀ wá ẹ káàbọ̀ padà sórí channel mi ọ̀rọ̀ tí à ń bá lọ ó tó di wípé ó rẹra díẹ̀ tí a ò bá ní gbàgbé a ó rí wípé tàbádẹ̀ wá gbàgbé mi ràn wá létí dáadáa ọ̀rọ̀ nípa aládùn méjì àáfàá aládùn méjì ẹ rí wípé ọ̀rọ̀ yẹn ti wáyé ó ti pẹ́ díẹ̀ ṣùgbọ́n kọ́rọ̀ yẹn tó wá tú jáde kò pẹ́ jù láìpẹ́ yìí tọ́rọ̀ yẹn tú jáde bí ṣe wá ń lọ bí ṣe ń lọ mò ń gbé wá fún wa láti rí pé kó má fò wá ru kí tiwa mọ́dẹ̀ dì sí i ká lè mọ tó ń lọ nípa rẹ̀ mo wá tọrọ àforíjì wípé ó rẹra ni fídíò yìí ó ti yẹ kó jáde láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn ṣùgbọ́n inú orí nínú omi wípé ó hàn nínú omi díẹ̀ ọpẹ́ ní fọ́lọ́run ọba ọ̀gá ògo kò ní rẹ̀wá àìsàn tí ó ṣe wá tí ó jàgbára wa lọ́lọ́run ní fi ṣe wá àmì àṣẹ ọ̀rọ̀ àwọn àáfàá nílẹ̀ Yorùbá ń fẹ́ àmójútó tó péye ó sì ń gba àkíyèsí torí wípé tí a bá ń wo wípé eléyìí ò tó nǹkan tọ̀hún ò tó nǹkan fìlàmọ́lé ó ń kò pẹ́ kí wàhálà ńláńlá ní ọ̀padà wá dá sílẹ̀ wàhálà tó bá wá dá sílẹ̀ yìí ìṣesí kágbára wọ́n mọ́ka la fi ń sáré wípé kí wàá lọ́ọ́ mọ́ ṣẹlẹ̀ táàrin àwọn àáfàá bá ti tò tínú ẹ̀sìn Islam tó ẹ rí i pé gbogbo awuyewuye gbọ́nmi sí omi òtó tí ń lọ nílẹ̀ Yorùbá lọ́lọ́ báyìí lọ́tọ̀wọ́ àwọn àáfàá mùsùlùmí yìí ìní ti ń wáyé àwọn gangan nígi wọ́rọ́kọ́ tí ń dáná rú
àwọn gangan ní àròwọ̀rọ̀kọ̀ tí dọ̀bẹ́ náà. Ìdí nìyẹn tí a fi ń gbé jáde fún yín lẹ́yọkọ̀ọ̀kan kẹ́yìn náà máa fojú rí ẹ máa fi etí gbọ́. Kí ló bí àdó méjì wá sáyé? Kí ló bí àdó wá sáyé? Mo fẹ́ rán wa létí díẹ̀ kó tó di pé àmọ́tò ní ìwà àṣírí mi tún ti tú síta. Àṣírí mi ó ti tú síta. Eléyìí wá lékenkà, eléyìí lágbára, ó burú jáì. Eléyìí lékenkà, ó lágbára, ó burú jáì. Kò yẹ kí irú rẹ̀ kó máa ṣẹlẹ̀ sí àwọn àfáà rárá. Kò yẹ kí irú rẹ̀ kó máa ṣẹlẹ̀ láwùjọ àwa mùsùlùmí. ń padà bọ̀ wá ká wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ ká gbádùn ara wa dáadáa. Ẹ káàbọ̀ padà sórí channel mi. Gẹ́gẹ́ bí mo ti wá ń sọ lọ, ṣé ní àwùjọ àwọn tá à ń pè ní èèyàn Ọlọ́run ló yẹ kí irú yẹn ká ti máa rí? Ṣé láwùjọ àwọn tá à ń pè ní àwọn èèyàn Ànábì Muhammad sallallahu alaihi wasallam, ṣé láàrin wọn ló yẹ ká máa ti gbọ́ irú yẹn? Ọ̀rọ̀ nípa àdó kọ̀sàdó. Àfáà kan ó lọ wáàsí, ó bá àfáà kan níbẹ̀. Ó láàfáà yìí jẹ́ àfáà ńlá fún òun. Ó dẹ̀ jẹ́ni tóun ní àpọ́nlé sí, tóun pọ́nlé. Òun á lè wá ru wáàsí yìí kó òun á gbọ́ pé àfáà Mudiru Markaz wọ́n ń bọ̀ wá, kó òun á kó mbẹ́ ló jẹ́ kó òun dúró. Dídó tóun á dúró yìí láti fi ṣe àyẹ́sí wọn gẹ́gẹ́ bí tóun sọ. Àfáà Mudiru Markaz dé, wọ́n ètò ń lọ. Ìgbà tí ọ̀rọ̀ kan àfáà Mudiru Markaz tí wọ́n dìde, tí wọ́n gbé máìkì ní ọlọ́wọ́ tán sọ̀rọ̀, nǹkan yàtọ̀. Nǹkan yàtọ̀ sáfà, nǹkan yàtọ̀ lára wọn, nǹkan gbòdì. ní tí ò ṣe wọ́n láti Èkó tí wọ́n ti ń bọ̀ wá tí wọ́n fi dé Ìlọrin tí wọ́n fi débi wá sí yẹn, tó wá jẹ́ pé nǹkan yẹn kí wọn mọ́lẹ̀ níbẹ̀, táwọn yẹn ti wá rí wípé nǹkan kan ṣẹlẹ̀ ní àárín yìí, òǹkàlùkù ń dòlà ẹ̀mí wọn. Ṣùgbọ́n tó wá jẹ́ ìyàlẹ́nu jù ni pé wọ́n ṣètò pápápá, wọ́n gbé bàbá lọ sí ọkọ̀ pé ìlú èbó ni kò gbé wọn lẹ, àwọn kan ní Àbújá ni wọ́n gbé wọn lọ sí Àbújá. Ìgbà ń gbé ẹ̀dá Àbújá, wọ́n níbẹ̀ wọ́n ti wá sọ wípé ẹnìkan tọ́jà àfa àti ẹ̀ńpẹ́ láfa aládò yìí lọ́wọ́ sọ fáwọn kan lára àwọn àfa tí wọ́n tẹ̀lé wọn wípé àwọn akọ àdó méjì kan sí wọn lápò, wọn bá wọn ṣètò bá dóńgó ṣe jáde kó tó di pé bàbá náà wà padà mọ́. Ẹ wo àárín yẹn, ṣe rí i pé ó lágbára gan. Báwo ni àdó ti ṣe dápò àfáà Mudiru Markaz? Báwo ni àdó ti ṣe dí àpò àfáà Mudiru Markaz? Ó wá jẹ́ ìyàlẹ́nu gbáà fún àfáà Mudiru Markaz wípé ìmìyẹn Imam Habibu wípé báwo làdó ṣe dé àpò mi ò kádó sápò, mi ò sí ń tọ́jọ́ mọ́rọ̀ àdó. Ìyẹn ló ń tọ́ jẹ́ ìyàlẹ́nu fún àwọn. Ṣùgbọ́n àwọn tí wọ́n ní àáfàá tó kádó sí wọn lápò yìí, ti àwọn àáfàá tọ́jọ́ kọ́wọ́rìn tó sọ fún wọn wípé kọ́ bá ń ṣètò bá àdó ti ṣe jáde, àwọn ti mọ̀ wípé àáfàá yẹn ló kó àdó sí wọn lápò. Ìyẹn wá ń jẹ́ ìyàlẹ́nu. Ṣùgbọ́n ká kíyèsí nǹkan kan, ká wípé bàbá wa Mudiru Markaz, Ọlọ́run bá kó fún ẹlẹ́mì gígùn àtàlàáfíà, kọ́ lọ́rọ̀ ẹ̀mí bàbá yìí fún wa. Ká pé má bá a lọ bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn tí wọ́n ń bọ́ sọ lọ́rùn wọn, tí wọ́n ń kó nǹkan ara wọn, kí wọ́n bá àdó ń bẹ̀. Báwo ni àárín yẹn ó ṣe rí? Ó ti jáde láwọn fọ́nrán tó jáde sẹ́yìn. Ṣùgbọ́n mò ń sọ eléyìí jáde láti fi jẹ́ wípé ká tara wa jí, ká rárá wa létí, ká wá tó bọ́ sí orí ètò tuntun gangan. Ṣé ẹ rí gbogbo ipòkípò tá a bá wà, ẹ jẹ́ kí ká ṣe jẹ́jẹ́, ká sì bẹ̀rù Ọlọ́run. Àárín yẹn tá a bá gbé yẹ̀wò, báwo ni ìbá ṣe rí? Ṣùgbọ́n láti jẹ́ wípé kí òtítọ́ ọ̀rọ̀ ó fìdí ara ẹ̀ múlẹ̀,
òun làwa ṣe ń tọ̀ wípé bó bá ti ṣe rí gangan bóyá lóòótọ́ òun ni a pàdó sí Mudiru Markaz lápò, bóyá lóòótọ́ bàbá wa Suleiman Farouk wọn ò pàdó sí bàbá wa Mudiru Markaz lápò, àfáàtà ń gbà pé wọn ò pàdó sí wọn lápò, àwa máa tọ́ lọ. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká tanra wa, ẹ má jẹ́ ká tanra wa. Àṣírí kan wá jáde, àṣírí kan ó jáde, òun máa fẹ́ kí gbogbo wa ká ṣàkíyèsí rẹ̀. Ọjọ́ gàté kọjọ́ gàté, ó fẹsẹ̀ méjèèjì tilẹ̀ gàtégàté. Ni mo fi ń pariwo wípé kìí ṣe pé ọ̀rọ̀ àdókọ̀sàdó lọ́jọ́ èmi lójú, ọjọ́ mi lójú, ọmọ Yorùbá ni mí. Ìran wa, ìṣẹ̀dálẹ̀ àwọn bàbá wa ló sì ní àdó, torí pé ìṣẹ̀ṣe ló pilẹ̀ Yorùbá, ìṣẹ̀ṣe ló pilẹ̀ ilẹ̀ Yorùbá o, kódà tó fi mọ́ Saudi, ìṣẹ̀ṣe ló pilẹ̀ ẹbẹ̀ kó tó di wípé ẹ̀sìn Islam wá dé síbẹ̀ tí ń pa àwọn nǹkan kọ̀ọ̀kan tí ń pa wọ́n rẹ́ lẹ́yìn kọ̀ọ̀kan. So àdó yẹn ń sìn kò jẹ́ titun fẹ́mi, kò jẹ́ titun. Ṣùgbọ́n ẹ̀yin àáfàá tẹ̀ ń pariwo wípé ẹ fẹ́ paná Adébọrẹ́, ẹ fẹ́ káwọn olóòṣà wà mọ́, ẹ fẹ́ kí gbogbo wa ká di mùsùlùmí, ẹ fẹ́ kí gbogbo ilẹ̀ Yorùbá pátápátá kí gbogbo kówó di mùsùlùmí òdodo, tí èmi sì ń lérò wípé ìjọ lè ṣeé ṣe, kò lè ṣeé ṣe, torí wípé látàyè ìjọ òun wá tá Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ti wà láyé, tí a ti gbẹ́sìn Islam kalẹ̀, tí a ti ń fà sọ́tún, tí a ti ń fà sósì, tó wáyé pé yóò ṣeé ṣe láti gbà yẹn ni ó yẹ kó ti ṣeé ṣe láyé gbẹ̀ni tó gbẹ́sìn wá gangan, ó yẹ kó ti ṣeé ṣe, kọ́ pé mùsùlùmí nìkan ló máa wà. Ní tí ò wá fi ṣeé ṣe láyé ìgbà yẹn kì í sáyé sí yìí lápá kanṣu ẹ̀. So àdúrà ọ̀jẹ́ tuntun tá a bá ṣe nípa fún gbogbo wa, àdúrà ọ̀jẹ́ tuntun, ṣùgbọ́n ó lọ́dọ̀ àwọn tó ti yẹ ká máa rí àdó yìí, ó sì lọ́dọ̀ àwọn tó yẹ kó máa sọ̀rọ̀ já pípa àwọn máa ń pa ẹ̀. Ṣùgbọ́n sí yìí ẹni tí wọn ló kàdó sí yẹn lápò yìí, àwọn nǹkan tó ń sọ̀rọ̀ lórí rẹ̀ wípé ọjọ́ gàté kọjọ́ gàté, ó fẹsẹ̀ méjèèjì tilẹ̀ gàtégàté, wípé àwọn àdúgbò kan wà tí bàbá yìí ti jẹ sírí, tó jẹ́ wípé tẹ́ ẹ bá gbọ́ àwọn tí ó ṣẹlẹ̀ bí àwọn tàbí àwọn tí wọ́n ń fẹnu sọ nípa wọn, pé kèsì tí òwe ti gbọ́ rárá. Ìwà nífẹ̀ẹ́ ká lọ jìnnà, ẹ jẹ́ ká gbọ́, ká wo fẹ́ràn náà, ká tó fi tẹ̀síwájú, ká tó fi gbọ́ àṣírí míì tó tuntun jáde lórí ọ̀rọ̀ àdó. ṣé ìdáwọ́dọ̀ àlùfáà ńlá mufti ti gbé wọn rí. bẹ́ẹ̀ ni láìláì ìbáyé láti ń sọ yìí jáde káàdì bọ́ǹkì ẹ̀. Allahu akbar. ebo ní iye ọdún tó fi bú Mudiru Markaz. bẹ́ẹ̀ ni. ó ní iye ọdún náà. sọlọ́hún ò ládó ni. kò láwọn sẹ́nitọ̀ gan ní Ìlọrin tó ti fàdó hàn lé mọ́ ni. àdó tí wọ́n mọ̀ ń Kútọ́nù tí wọ́n mọ̀ ń Tógò, àdó tó gbajúmọ̀ l'Amẹ́ríkà. Allahu akbar. àwọn ọmọ yìí bí Amẹ́ríkà tí wọ́n fi kúrò ìbọ̀rọ̀ àdó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. tó tó Ọlọ́run. àṣírí ti tú bẹ́ẹ̀ rí pé wọ́n ń rù ni. àgbàdo wọn rù. lákọ̀ọ́kọ́ náà. bọ̀dá Dágò ní ẹ́fà jáde ẹlọ́pàá yìí. Allah. kò ní jáde sọ kankan. ẹ mọ̀ rárá. ẹni tó bá mọ bọ̀dá Àdóbàyérò. Àdóbàyérò. tó bá mọ bọ̀dá Àdóbàyérò. gbogbo dírẹ́sì à ń gbé tẹ̀sùbá à ń ṣe kínní yẹn 20% ni 80% yòókù àgbákò ni. La ilaha illallah. bẹ́ẹ̀ ni. tó tó Ọlọ́run. kọ́lọ́ wa kí baba alágodi àná náà wọ́n ti di kaná ọlọ́mọsábà kí wọn baba Jamal. àmín àmín. wọ́n sọ̀rọ̀ kan wọ́n ní àtúbọ̀tán làgbà Ọlọ́run já àtúbọ̀tán ó dáa.
Allahu akbar. bẹ́ẹ̀ yẹn bá ṣiṣẹ́ láàárọ̀ téèyàn ṣiṣẹ́ lọ́sàn-án èèyàn mọ̀ retí pé lálẹ́ yẹ kí n fẹ̀yìntì kí n jẹun. bẹ́ẹ̀ni. gbogbo tí bọ̀dá Bayero fàárọ̀ wọn ṣe àtọ̀sán kò sí lè tọ́ lọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Allah. kò sáàfáà kan tó bẹ́ẹ̀ prógámù tí bọ̀dá Bayero ọba lọ káàfáà kó dòkó sí àìtẹ́bù kó tó dé. wọ́n dàrú ni. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. àwọn èèyàn bọ̀ wọn lágbàáyé. La ilaha illallah. ó sì ní òmọ̀ kan tí ń lò ń gbà náà. àáfàá tó bá jẹ́ àáfàá ńláńlá tó bá bá àbí tó bá bá yóò máa sọ sẹ́tíǹsì yóò máa ṣe gbogbo ẹ̀ fún kó tó di pa àwọn èèyàn mọ̀ wípé àsomọ̀ nílò. Allah. níjọra wọ́n ti báńdì ẹ̀rí kọ́ máa wọ̀ jọra mọ́. níbi ọ̀rọ̀ àsọtán níbi ọ̀rọ̀ èmi mo tó bẹ́ẹ̀. Allahu akbar. àwọn tó jẹ́ sínú rẹ̀ tán jágbàlagbà ní mọ́kàtí. Naam. àṣẹ gbogbo bàbá yìí náà bàbá wòlíì bàbá yìí sọ fún un níjọ́ náà tí ẹ̀ wo ti ṣe ká Adam tí ẹ̀ wo ti pé bìkan tí mọ́ríkàsì tá a ti jọ kéwù ó ní wọ́n tara jọ kéwù mọ́ríkàsì. sọlọmọ mọ́ríkàsì lòun ni ó yẹ ẹ̀yẹ bàbá náà níjọ́ náà. Allahu akbar. bàbá náà sún àtìmọ́lé. ìyẹn bàbá lórúkọ rẹ̀. èmi ní dàbá Sheikh Daud. Sheikh Daud Alfa-Ńlá mufti ti gbé wọn rí. bẹ́ẹ̀ ni. La ilaha illallah. ìbáyé láti ń sọ yìí. Allahu akbar. jáde ká di bọ́ǹkì ẹ̀. Allahu akbar. bí bàbá àwọn ṣe wá ń dàgbà ní ìsìn ń da fún bàbá àwọn sí. ọjọ́ bàbá tó ṣe ìyàwó mi ìjọ ní wọ́n tún gbọ́ ọmọ tuntun. Wàláì. àdánwò òde. gbogbo àwọn àlífà Àkòròdú dà àwọn àlífà Ajégúnlẹ̀ dà àwọn àlífà Ọ̀tẹ́ dà. gbogbo wọn náà ti rí ibi tí wọ́n lọ pé àwọn ò lè lẹ́yìn ni wọ́n fi fèrè gé. àwọn tí ò lọ sìn wọn ò mọ bí wọ́n ṣe ṣe nì. láyé ilẹ̀ ń yọ̀ n tó fa ilẹ̀ ń yọ̀ ọ̀rọ̀ pọ̀ bàbá mi ọlọ́run bá ké bàbá wa Sheikh Abdullahi As-Salati. rahimahullah ta'ala. bàbá wa Naqibu al-Atrafi kọ́lọ̀ bá wa kẹ́ wọn bàbá dáadáa. àwọn yìí ń gbà fún Sheikh Adam wọ́n sì gbà fún bàbá Mudirul Markaz. tinú tẹ̀yìn wàláhì sirran wa alaniya. òní bí ká ẹsẹ̀ sọ sítórì àbí ká máa gbé táwọn ànábì ọlọ́run jáde ẹ wo bẹ́yìn bàbá wa Abdullahi Salati ṣe ń rí. Allahu akbar. ẹ wà nífà àwọn Naqibu tòní Naqibu worldwide máa kan bá ní Naqibu Áfíríkà máa ní worldwide ni ẹ wo bí ṣe ń dáa fún wọn ẹ wà àwọn ọmọ wọn. Allahu akbar. ó ní tí wọ́n fojú Àfáṣọlá náà rí láyé ilẹ̀ ń yọ̀. bẹ́ẹ̀ ni ẹni tó bá máa ti ń ṣẹlẹ̀ nígbà náà láyé ilẹ̀ ń yọ̀. ọlọ́run ní òfin ẹ̀mí Àfáṣọlá lé bọ̀dá Àdó Bayero lọ́wọ́. Inna lillahi wa inna ilayhi raji'un. bẹ́ẹ̀ ni ẹ̀yin sọ pé nílé yín 40 something years ilẹ̀ tí rí kíní mọ́ sí àwọn ẹ̀gbọ́n rẹ̀ tó ṣáájú sí wòye sáfà. La ilaha illallah. àbí. ẹni tí wọ́n bí ilé ẹ béèrè ìlọ káwọn lọrin ọjà mi ẹni tí wọ́n bí ilé ní ìfẹ́ dákọ. àwọn ọlọ́run ṣàánú ẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé rẹ̀ táwọn èèyàn gbádùn ẹ̀ tọ́lọ́run gbọ́wọ́ ẹ̀ sókè kí ló wá délé ní tó fi rí bó ṣe rí. La ilaha illallah. àbúrò wọn ṣe gbójú wọn lọ. sẹ́rí gbogbo àwọn tí ń jáde yìí tá ń sọ̀rọ̀ àtẹni tó pè yín lórí ọ̀rẹ́ lóòtì yẹn. bẹ́ẹ̀ni. àmọ́ wa bọ̀dá Àdó Bayero kò rán wọn ṣẹ́ iṣẹ́ ti ẹjú àwọn yẹn lọ. sẹ́rí gbogbo àwọn ọmọ méjèèjì tí wọ́n tán sẹ́nu bíbó tán sẹ́dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ àti eléyìí tọ́ láwọn àgbà kan àwọn àgbà wo àwọn àgbà òpónú wo náà parí ní wọ́n ṣàdúrà ni wọ́n ń wò àwọn ọlọ́gbọ́n àwọn onímọ̀ wo náà jòkó. Allahu akbar. níbo náà jòkó sí. àbí. Ìkirè ní àbí bẹ́ńdẹ̀. àbí o. kí ló lé níbi ọ̀rọ̀ yìí. ṣé wọ́n láwọn ọmọ ara wọn mọ́ ni. ṣebí tàgbọ́tàbúrò ni wọ́n ṣe bá àdúgbò kan ni wọ́n bẹ́ẹ̀ bá dúnlẹ̀ ọba Sheikh Adam máa wọlé àwọn Àdó Bayero wọn kan bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ nílé Sheikh Adam wọ́n máa gbọ́lé àwọn Àdó Bayero. Allahu akbar. sọ́ta ni wọ́n tẹ́lẹ̀ ni. àbí náà. ìbò ló mọ́ta wá. sọ gbadi Sheikh Adam ni Sheikh Adam tí ẹ rí tí kàn máa ń kí Sheikh Adam
ahọ́n lásán ni ẹnu lásán ni kò dọ́kàn ẹ̀ yọ dọ́kàn ẹ̀ ni ó búyà ṣe ká Adam ní ó yàkàyàkà ṣe ká Adam tó bẹ́yẹn ibo ní iye ọdún tó fi bú ṣémùdé tó fi bú mùdé lọ́lọ́ Markaz. bẹ́ẹ̀ni. ó ní iye ọdún náà sọlọ́hún ò ládó ni kò láwọn sẹ́nitọ̀ gan ní Ìlọrin tó ti fàdó hàn lé mọ́ ni. àdó tí wọ́n mọ̀ ń Kútọ̀nù tí wọ́n mọ̀ ń Tógò àdó tó gbajúmọ̀ l'Amẹ́ríkà. Allahu akbar. àwọn ọmọ yìí bí Amẹ́ríkà tí wọ́n fi kúrò ìbọ̀rọ̀ àdó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. tó tó Ọlọ́run. Allahu akbar. ṣé tí téèyàn ọba gbádùn téèyàn ọba ṣe èyàn ó kú òlékòó yóò lòun ọlọ́rọ̀ yìí lọ sí wáàsí. àbí. ìgbà tó yìí tí mo máa ń tó ṣe ọtí tọ́jú tí àti títí ẹ̀ tí ó fi dòkó kalẹ̀ ọtí tọ́jú títí ẹ̀. wọ́n láì gbọ́n tẹ́ni tó ń sọ ni. bẹ́ẹ̀ni. wọ́n á sọ ní ọ̀rọ̀ rẹ̀ wípé ńgbà tí wọ́n ná kò ṣe gbá ọ lọ́wọ́ mú kò ṣe rí. ẹ gbọ́rọ̀ kò ṣe rí kò ṣe gbá ń lọ́wọ́ mú. láìláìlá. ìwọ́n tó ti mọ pílánì tó ṣe fún. Allahu akbar. bàbá mi. bàbá. kò sí ìṣúra kan téèyàn ó mú lọ́wọ́ téèyàn ló fi gbà yán lẹ̀. tọ́wọ́ ló tún ló fi lọ pé ìṣúra ilé tí mo ti gbọ́ lẹ̀ yìí o àti gbọ́dọ̀ ṣètò kan káàdì. ó tún wá padà di àgbákò ìṣúra arúgbó ni. ó wá padà wá di wàhálà. bàbá wa ń ṣàṣàṣàṣà ń ṣàṣàṣà ń ṣàṣàṣàṣà kí ló dé ẹni tí ó ṣàṣàṣàṣà tẹ́lẹ̀. Allahu akbar. àtibọ̀tán lágbà ọlọ́run jẹ́ àtibọ̀tán ọ̀dà bọ́rọ̀ ló ṣe máa rí lọ rèé àṣírí ti tú ẹ rí pé wọ́n ń rù ní. ọ̀gbọ́dọ̀ máa ń rù ó ti gbàgbọ́ máa jáde sòótọ́ ọ̀rọ̀. èyí tí wọ́n lè fèsì tí wọ́n fèsì títí bàbá àwọn kìnìkan ọwọ́ yẹn káàkiri. Allahu akbar. àní ọmọ lọ àní ọmọ bọ̀ o àmọ́ ìdájọ́ ọlọ́run ti bẹ̀rẹ̀ báyìí. ájìrí wọn. bàbá. ọlọ́run bọ̀ dáàbò bò yín. àmín ọlọ́run. wọ́n sì máa kìnìkan tí ń bẹ lọ́wọ́ wọn ní ìṣẹ̀lẹ̀ ẹ̀mọ́ lálá wọn yìí. àwọn wa kẹ́sìbọ̀ tí máa fẹ́ wọn kọ́ máa nífẹ̀ẹ́ wọn. ẹnìkan tó dìde tó sọ̀rọ̀ wọn ẹ̀ lálá wọn ni. á lọ wá lálá òsì kan á jẹ gba lójú oorun tààrà. lálá wọn ni kẹ́hìn náà máa má daṣẹ́gbẹ́. àdá kan sì kọ́ àlùkùránì jàdá lọ. ṣe á jẹrí ibú ìgbà. ẹ máa sa gbogbo ẹ̀ kẹ́yìn náà ó tó sùn. tó tó Ọlọ́run. gbogbo eléyìí fake news bàbá mùdírù tó jáde yẹn àmọ́bi tó ti wá. àwọn ń fún blọ́gà lówó kí lọ́kàn mùdírù ń bí blọ́gà. àbí o. ẹ̀yin náà tẹ́ ń ṣe yìí ẹgbẹ́ lọ́wọ́ ẹnìkan fi lówó dátà Ọlọ́run ló gbé ẹlẹ́sàn yóò san yín lẹ́sàn rí. àmín o inshallah. ọ̀rọ̀ kú ẹ má jẹ́ kí mo láti páàkì ní express ni mo wà. mo ń ṣe face nìkú ni ìbá ti dá sọ̀rọ̀ ti pé ẹ̀dá kẹ́mọ́ bìnrin kiri Ọlọ́run bá ṣọ́ yín délé. ẹ ní máa padà síbú àpárẹ́kọ̀ náà náà máa hàn. àmín Ọlọ́run. àbọ̀ Ọlọ́run láàárọ̀ àtọ̀sán àtàlẹ́ lójú oorun nǹkan ò ní ṣe yín kò ní ṣàwọn ọmọ yín. Allahumma àmín. àwọn bàbá àgbàyà tí wọ́n láwọn tó ń dẹ́rì ẹ̀sìnkú tó tóbi yín lọ́mọ ọmọdé ni wọ́n àmọ́ wọn irọ́ wọn ń pa. èmi ní ìsìn mo ti àgbófin 60 ìgbà tí n bá yín sọ̀rọ̀ ní ìsìn bẹ́ẹ̀ ni ló fún yín. ọkùnrin sẹ́mi ọ̀pọ̀lọpọ̀ ẹ ṣe wọn bí sátì ẹ máa yẹ sí fún ọ sàlámù àmín ya Allah jazakumullah assalamu alaikum. Allahu akbar ẹ̀wọ̀n lọ́hùn. àníbi tí mo fẹ́ràn mú fún tíde mi mọ̀ bí wọ́n ṣe nǹkan kan ni àwọn yóò máa fẹ́ wọn gan aláìkọ́ orí tẹ̀síbáyìí torí tí wọ́n mọ̀ ṣe rà. ẹ wo tẹ̀síbáyìí dáadáa torí mú fún tí ibi tí mo fẹ́ wọn dé mo ra tẹ̀síbáyìí irú tẹ̀síbáyìí ọ̀hún sórí tẹ̀síbáyìí 35,000 ló ń wò yìí torí tí wọn.